ẹ̀yin ènìyàn wa. Ǹjẹ́ ẹ ti gbọ́ nǹkan tí orílẹ̀-èdè kankan ò ṣe rí tó jẹ́ wípé orílẹ̀-èdè Saudi Arabia ló kọ́kọ́ ṣe irú ẹ̀ láàrin ọ̀sẹ̀ tó kọjá? Ọ̀rọ̀ lórí Giant Floating City tí wọ́n pe orúkọ rẹ̀ ní Pangios ni, tó jẹ́ odidi ìlú ńlá kan tí àwọn òyìnbó ṣe àgbékalẹ̀ rẹ̀ sí inú ọkọ̀ ojú omi. Òun ló sì máa jẹ́ ọkọ̀ ojú omi àkọ́kọ́ tó máa tóbi jùlọ káàkiri àgbáyé. Bẹ́ẹ̀ sì ni owó tí iye rẹ̀ jẹ́ $8 billion ní ilé-iṣẹ́ tí wọ́n gbé iṣẹ́ ọ̀hún fún ni yóò parí ọkọ̀ náà, tó sì jẹ́ wípé bí wọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́ ní orí ọkọ̀ ojú omi ọ̀hún ní ọdún yìí, odidi ọdún 8 gbáko ni yóò gbà wọ́n kí wọ́n tó lè parí iṣẹ́ lórí ẹ̀. Ṣe ni wọ́n ṣe ọkọ̀ yìí ní àrà ọ̀tọ̀ débi pé ṣe ló fi wíwò jọ ìjàpá. Bẹ́ẹ̀ ni wọ́n tún ní ọkọ̀ ojú omi yìí máa gba èrò tó pọ̀ bíi 60,000 lẹ́ẹ̀kan náà, tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà 60 ènìyàn. Wọ́n ní ilé ìtajà ńlá, ìyẹn shopping mall, máa wà nínú ọkọ̀ ojú omi yìí. Bẹ́ẹ̀ ni títì máa wà nínú ẹ̀ torí pé mọ́tò ó máa rìn nínú ẹ̀. Hòtẹ́ẹ̀lì á wà nínú ẹ̀, pápá ìṣeré á wà nínú ẹ̀. Ní ibi tí ọkọ̀ òfurufú agbérapá tí òyìnbó ń pè ní hẹlikọ́pítà ó máa bà sísì tún wà nínú ẹ̀ bákan náà, pẹ̀lú àwọn nǹkan míì tí àsìkò lè gbà wá púpọ̀ láti dárúkọ. Ilégbèé 19 villas ni wọ́n kọ́ sínú ọkọ̀ ojú omi yìí, tó sì jẹ́ wípé 69 apartments, ìyẹn yàrá ìgbàlódé 69 ló wà nínú ọkọ̀ yìí. Ọkọ̀ ojú omi tí wọ́n pe orúkọ rẹ̀ ní Pangios yìí gùn púpọ̀, ní ìwọ̀n 550 meters tó jẹ́ 1,800 feet, tí ó sì fẹ̀ ní ìwọ̀n 610 meters tó kú sí déédéé 2,000 feet. Wọ́n ní ọkọ̀ ojú omi yìí yóò sì tún ní agbára láti lè sáré ní ìwọ̀n 5.7 miles per hour, tó bọ́ sí déédéé 9.2 kilometer per hour, tó sì jẹ́ wípé wọ́n ní solar power engine ni yóò máa lò, ìyẹn agbára oòrùn ni yóò máa bá ṣiṣẹ́, nítorí pé 16,800 horsepower engine ni wọ́n fẹ́ gbé sí inú ẹ̀, tó jẹ́ wípé yóò sì tún máa lo agbára atẹ́gùn orí omi láti máa ṣiṣẹ́. Ní báyìí, àwọn ilé-iṣẹ́ onímọ̀ ẹ̀rọ tí wọ́n fẹ́ ṣe àgbéjáde ọkọ̀ ọ̀hún ni ó ṣeéṣe kó jẹ́ wípé King Abdullahi Port tó wà ní orílẹ̀-èdè Saudi Arabia ni àwọn ó lò gẹ́gẹ́ bí ibi tí àwọn ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu wípé ọkọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe àgbéjáde ẹ̀ ni mò ń fi fídíò rẹ̀ hàn yín yìí. 3D animation video tí ilé-iṣẹ́ Lazzarini tó fẹ́ ṣe àgbéjáde ọkọ̀ ọ̀hún fi síta ni. Wọ́n ní bí wọ́n bá ṣe ọkọ̀ yìí jáde ní ọjọ́ iwájú kò lè fi nǹkan kan yàtọ̀ sí animation video rẹ̀ tí àwọn gbé jáde yìí. Àkíyèsí pàtàkì tí mo fẹ́ pe àwọn aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà sí lórí bí orílẹ̀-èdè Saudi Arabia ṣe gbé owó tùlù kalẹ̀ láti ṣe ọkọ̀ ojú omi yìí ni wípé ó kéré tán àwọn ènìyàn tí wọ́n lé ní 30,000 èèyàn ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní rí iṣẹ́ òòjọ́ wọn ṣe, tí ìjọba sì gbà síṣẹ́ láti ara ọkọ̀ ojú omi yìí. Kí ló wá dé tó jẹ́ wípé bí orílẹ̀-èdè tiwa bá fẹ́ gbé owó ńlá kalẹ̀ láti ṣe àkànṣe iṣẹ́, àwa kì í náwó sí àwọn àkànṣe iṣẹ́ mega project tí yóò fún àwọn tí ò ní iṣẹ́ lọ́wọ́ láǹfààní àti rí iṣẹ́ ṣe, bí ká náwó sí rélùwé ká ṣe títì lọ sí orílẹ̀-èdè míì, tó sì jẹ́ wípé ìṣòro àìníṣẹ́ lọ́wọ́ ń bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ fínra. Sí àwọn olórí orílẹ̀-èdè tiwa ò wá lè dá inú kankan rò lórí iṣẹ́ àkànṣe tí wọ́n lè náwó sí, tí yóò sì tán ìṣòro àwọn tí wọ́n kàwé tí wọn ò ríṣẹ́. Èyí ni apá 13 episode 13 fídíò tí mo pe àkọlé rẹ̀ ní àràmàǹdà episode 1 to 100. 14 rẹ̀ ń bọ̀ lọ́nà. Ọpẹ́yẹmí Ìṣọ̀lá Mr. GIP Good Impact Personality ní orúkọ mi. Bí ẹ̀yin náà bá fẹ́ máa mọ àwọn nǹkan kàyéfì tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé, ó yẹ fọ́lọ̀ Ìgbádùn Ló Bá Dé TV. Ẹ sì lè jẹ́ kájọ sọ̀rọ̀ papọ̀ lórí ìpolówó ọjà yín. Ó jẹ́ wípé ẹ̀yin fẹ́ ṣe jíngù tàbí fídíò fún ìpolówó ọjà, tàbí ẹ fẹ́ ewì láti kí ọlọ́jọ́ ìbí, ó yẹ mẹ́sẹ̀gì mi kájọ sọ̀rọ̀ papọ̀. Ẹ má dẹ̀ gbàgbé láti share fídíò yìí. Àṣàkẹ́ TV Show.